pẹ̀lú bí gbogbo àwọn èèyàn bí wọ́n ṣe ń bá gbajúgbajà olórin jùjú tó tún ń pè rẹ̀ ní olórin tòǹgbà gospel ni ìyún ọ̀mọ̀wé Joy Ọláyínká tí gbogbo ayé mọ̀ sí Yínká Ayéfẹ́lẹ́ bí wọ́n ṣe ń bá a kẹ́dùn iná òjijì tó sọ ní iléeṣẹ́ rédíò Fresh FM ẹ̀ ní agbègbè Challenge ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níṣe ni ogun tuntun ló wà fẹ́ dìde sí Yínká Ayéfẹ́lẹ́ nítorí pé wọ́n ti fẹ́ gbé e lọ sí ilé ẹjọ́ báyìí o, tó sì jẹ́ pé bí ò bá tètè ṣe nǹkan tí wọ́n ní kó ṣe ó ṣeé ṣe kí Yínká Ayéfẹ́lẹ́ kó fojú ba ilé ẹjọ́ ìyún iléeṣẹ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí ọ̀kan lára àwọn oníṣòwò ilẹ̀ Yorùbá ìyún olóyè Ọ̀túnba Rótìmí Àjànàkú tí wọ́n fi kàn án. Bí ẹ kò bá gbàgbé lálẹ́ ọjọ́ Ẹtì tí ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá èyí tí ṣe ọjọ́ 15 nínú oṣù kẹjọ ọdún 2025 the 15th of August 2025 ó ní ariwo náà sọ ní iléeṣẹ́ Yínká Ayéfẹ́lẹ́ ìyẹn olú iléeṣẹ́ rédíò Fresh FM tó wà ní agbègbè Challenge ní ìlú Ìbàdàn nígbà tí iná ṣẹ́yọ ní ọ́fíìsì náà tó sì fi dúkìá olówó iyebíye ṣòfò. Ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà káàkiri àgbáyé iná ń bá Yínká Ayéfẹ́lẹ́ nọ́mbà kẹ́dùn tó sì ń ṣàdúrà fún un. Kódà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé fún rẹ̀ òun náà ti ṣàbẹ̀wò sí Yínká Ayéfẹ́lẹ́ nílé iṣẹ́ tó jóná tó sì ṣèlérí àtìlẹ́yìn fún un. Ọ̀rọ̀ yìí ló jẹ́ kí orúkọ Yínká Ayéfẹ́lẹ́ tó rinlẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ ni làwọn èèyàn ń sọ tó ń bá kẹ́dùn lọ́tùn lósì. Ṣùgbọ́n ní báyìí iléeṣẹ́ Fresh FM ó ti rí ìwé gbà látọ̀dọ̀ Ọ̀túnba Rótìmí Àjànàkú lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tó sì ṣeé ṣe kọ́rọ̀ náà di wàhálà àfi bí Ayéfẹ́lẹ́ àti iléeṣẹ́ Fresh FM tó bá tètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Nínú lẹ́tà tí Ọ̀túnba Rótìmí Àjànàkú tó kọ nípasẹ̀ àwọn agbẹnusọ ẹ̀ ìyún amòfin T.A. Lọ́wọ́ Òbíṣẹ̀san ni wọ́n ti kọ lẹ́tà sí iléeṣẹ́ Fresh FM pé wọ́n bà Ọ̀túnba Rótìmí Àjànàkú wọ́n bà lórúkọ jẹ́. Wọ́n ní wọ́n sọ ìròyìn kan nípa Ọ̀túnba Rótìmí Àjànàkú èyí tí òṣìṣẹ́ iléeṣẹ́ Fresh FM kan tó pè ní Adéọlá Bánkọ́lé tó kà lórí rédíò wípé ilé ìtura tí Ọ̀túnba Rótìmí Àjànàkú tó kọ́ ságbègbè Ìmàlẹ́ Fàlàfíà ní ìlú Ìbàdàn. Wọ́n ní ilé ìtura náà kò bá ìlànà ilé kíkọ́ mu àti pé òun ló ń fa àgbàrá ya ṣọ́ọ̀bù tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n tún ní gbogbo ètò tí aṣíwájú ìran Yorùbá olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ní fún agbègbè náà gbogbo ẹ̀ òun ni Ọ̀túnba Rótìmí Àjànàkú ló ti fi ilé tó kọ́ sí agbègbè Ìmàlẹ́ Fàlàfíà ló ti fi bàjẹ́. Ọ̀rọ̀ yìí ni Ọ̀túnba Rótìmí Àjànàkú rí bí ìbanilórúkọjẹ́. Bẹ́ẹ̀ ló ti kọ lẹ́tà sí iléeṣẹ́ Fresh FM pé òun fún wọn lọ́jọ́ méje ìtọ́jọ́ méje náà tán nínú ọ̀sẹ̀ yìí láti fi tọrọ àforíjì lórí ọ̀rọ̀ tán sọ nítorí pọ́n bọ̀ lórúkọ jẹ́ ni. Ọ̀túnba Rótìmí Àjànàkú ní gbogbo òwe tó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin lòún gbà kóun tó kọ́ ilé náà àti kóun ò kọ́ sójú àgbàrá tó sì ní bí Ayéfẹ́lẹ́ bí ò bá tọrọ àforíjì òun yóò gbé lọ sí ilé ẹjọ́ ìyún iléeṣẹ́ Fresh FM. Lásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ kò tí ì gbọ́ bóyá Yínká Ayéfẹ́lẹ́ ti ṣe nǹkan tí wọ́n ní kó ṣe láàrin ọjọ́ méje tàbí bóyá wọ́n ti lọ yanjú ọ̀rọ̀ náà lẹ́yìn pẹ̀lú Ọ̀túnba Rótìmí Àjànàkú.